ẹlòmíì tí kò ní àròjinlẹ̀ mi ní wà surprised tí ẹlòmíì tí kò ní àròjinlẹ̀ bá wá sábẹ́ comment section tó ń béèrè pé kí ló kàn ẹ́, nítorí pé nǹkan tí mo fẹ́ sọ ní bíbáyìí lónìí lórí ọ̀rọ̀ Mohbad ni, ṣùgbọ́n bàbá Mohbad gangan ni mo fẹ́ address. Bàbá Mohbad nìkan ni mo fẹ́ address. Bàbá Mohbad nìkan. Okay, ó yẹ kí n àdì ọ̀rọ̀ Karimat mọ́lé ni, mi fẹ́ kí ó jẹ́ ọ̀tọ̀, màá àdọ̀rọ̀ Karimat mọ́, mi dẹ̀ fi picture síbẹ̀ but kò need. Daddy Mohbad gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo ní mi ní wà surprise tí ẹni tí kò ní àròjinlẹ̀ tó bá wá sọ́dà comment section tó ń béèrè pé kí ló kàn ẹ́. Àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ kíní kan wípé gbogbo ìràwọ̀ tó bá ń dìde lẹ̀ ní gbogbo orílẹ̀-èdè pátápátá, gbogbo ọmọ orílẹ̀-èdè ló ni wọ́n. Kí ni ìdí? Ẹ jẹ́ kí wọ́n padà wá sí Nàìjíríà. Nàìjíríà ó dàbí jíngí. Ṣé mo wípé mo ṣe ẹ má máa ìdáhùn mi tó pọ́n turmeric ni o. Mo ṣe àkàwé kan nínú program mi lórí ètò Jogbo lánàá ní Fàájì FM. Mo ní Alhaji Saheed Òṣùpá, mo ní wọ́n sọ̀rọ̀ kan nínú orin, mo kàn gbọ́ orin yẹn náà ní wọ́n sọ wípé àwọn bàbá wípé jíngí tí ò kì í pẹ́ fọ́. Mo wá fi Nàìjíríà represent bàbá, mo wá fẹ́ sọ ìtumọ̀ jíngí. Mo ti sọ pé mo máa sọ fún wọn lórí ètò, but ẹ jẹ́ kí n sọ níbí, mo sì máa sọ lórí ètò, máa fi ṣe special program. Kí ni ìtumọ̀ jíngí? Nàìjíríà jẹ́ bàbá gbogbo wa, tí mo fi ń try láti sọ wípé gbogbo ìràwọ̀ tó bá dìde lẹ̀ lórílẹ̀-èdè pátápátá bó ti wulẹ̀ kó rí, òun represent Nàìjíríà. So gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn pátápátá, gbogbo ọmọ Nàìjíríà ló yẹ kó wà concerned. So nípa ọ̀rọ̀ Mohbad ń sìn, ó yẹ kí gbogbo wa wà concerned about it, nítorí wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí Mohbad yìí ń represent Nàìjíríà. Tó bá sọ̀rọ̀ wọ́n á ní wípé ìràwọ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n á ní àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe máa ń ṣe leléyìí. Bí ẹnìkan ṣe máa ṣe nǹkan kan tí ò wá okay, thank you. Tó máa sọ wípé nínú ìdílé wọn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Kí ni ìtumọ̀ jíngí tí Nàìjíríà bá jẹ́ bàbá fún wa? So gbogbo ẹ̀yin bàbá pátápátá, ẹ bá mi share program yìí fún wọn, kí àwọn bàbá wa mọ important wọn nínú ayé ọmọ. Wọ́n sọ wípé ìyá ni wúrà, bàbá ni jíngí. Ẹ kíra yín kú oríire. Jíngí ṣe pàtàkì ju wúrà lọ, ṣé bí obìnrin ni mí. Ó yẹ kí n sọ wípé àwa obìnrin ṣe pàtàkì láyé ọmọ ju bàbá lọ. Ṣùgbọ́n jíngí ṣe pàtàkì ju wúrà lọ tẹ́ bá rí representative ẹ̀ dáadáa. Wúrà máa la iná kọjá, ó ní gbogbo ìṣòro tí obìnrin máa ń là kọjá kó tó di àjítanáwò, kó tó di ohun tá a máa lọ sóde tá a máa fi sọ́rùn. And tí wọn bá wò dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní wúrà tá fi sọ́rùn ò kì í jẹ́ original. Ìmíì ló máa jẹ́ original, eléyìí tó jẹ́ original yẹn ni ìyá rere. Èyí tí ò ń ṣe original yẹn á ní fake mothers, fake wives. Ṣùgbọ́n jíngí, iṣẹ́ ẹyọkan ṣoṣo ni gbogbo jíngí ayé ń ṣe. Kí ni jíngí ń ṣe? Ó ń fi àwòrán rẹ̀ hàn. Ìyá ò fi àwòrán ọmọ hàn rárá. Ọmọ tó bá dáa ní bàbá rẹ̀, torí pé ó ní ti bàbá rẹ̀, torí pé ó fi àwòrán bàbá rẹ̀ síta láti yangàn. Wọ́n wá ti èyí tí ò dá yẹn, wọ́n ti sí ìyá. King Saheed Òṣùpá, wọ́n ní jíngí tí òun pẹ́ fọ́ rárá o. Ọmọ gẹ̀gẹ̀ là gbé jíngí rèé. Obìnrin tó bá wo jíngí dáadáa, wọ́n á ti mọ̀ wípé powder kan tó gbajúgbajà ní, gbogbo powder tó wà nínú ẹ̀ ojú kéńkéré lọ. Nígbà tí nǹkan ò tí wọ́n 1,600 náà ń tà. Tí n bá sọ iye ọdún tí jíngí ti lò lọ́wọ́ mi, ẹ máa lanu sílẹ̀. Láti ìgbà tí mo ti ń ṣe program ní Ìlọrin ni mo ti rà. Á ti máa wọ 20 years tí ó ti wà lọ́wọ́ mi. Gẹ̀gẹ̀gẹ̀ là gbé jíngí, ẹnìkan kì í fẹ́ kí jíngí ó fọ́. Èèyàn lè tún wúrà tà, èèyàn lè fi wúrà tọrẹ. Jíngí ká tó lè sọ pé fún mi ní gíláàsì yóò máa pẹ́, nítorí pé wọn kà sí nǹkan tí wọn bàbàrà téèyàn lè fi tọrẹ. Ṣùgbọ́n a kì í fẹ́ kó fọ́. Ọmọ tó bá mọ iyì, ọmọ Nàìjíríà tó bá mọ iyì Nàìjíríà kò ní fẹ́ kí Nàìjíríà fọ́. Ọmọ tó bá mọ iyì bàbá rẹ̀ kò ní jẹ́ kí jíngí rẹ̀ ó fọ́, nítorí pé lára àwòrán rẹ̀, lára àwòrán bàbá rẹ̀ là ń rí, bàbá là ń rí lára ọmọ ní gbogbo ìgbà. Gbogbo ẹ̀yin bàbá, ẹ káàntara yín important láti èní lọ. Mo ti sọ̀túnmọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ láyé wa fún yín. Ẹ wà so much important.
torí pé ẹ̀yin ni a fi ń hun ayé látijọ́ tẹ́ ti ń gbọ́ Mohbad orúkọ ìyá rẹ̀ wo lẹ̀ ń gbọ́ àfìgbà tí ṣẹlẹ̀ látijọ́ tẹ́ ti ń gbọ́ Portable ó ṣe dáadáa kò ṣe dáadáa ọmọ Ọlálọ́mí ṣé ìyá rẹ̀ náà ń kìlọ̀ Ọlálọ́mí ni látijọ́ tẹ́ ti ń gbọ́ orúkọ Atóríṣe nígbà tó bá sọ Láńre Tẹríba ṣé bàbá rẹ̀ ni látijọ́ tẹ́ ti ń gbọ́ orúkọ Yínká Ayéfẹ́lẹ́ ṣe mọ orúkọ ìyá ẹ̀ bàbá rẹ̀ ni Ayéfẹ́lẹ́ tó fi hàn síta nígbà tí wọ́n bá fẹ́ trace ayé Yínká Ayéfẹ́lẹ́. ẹ má bínú network ni bí mo ṣe ń bá lọ bàbá ni ọmọ fi ń hàn níta so ọmọ bàbá ni jíǹgì ọmọ ní ọjọ́ tí ìyá bá kú ni wúrà bàjẹ́ ọjọ́ tí bàbá kú ni jíǹgì ọmọ wọmi kò sí tí ó fi máa fi ara rẹ̀ hàn níta mọ́ kò ní chain tó máa gbé sọ́rùn tá máa beautify ẹ̀ mọ́ torí ìyá ló máa ń ṣe oríṣiríṣi wàhálà lórí ọmọ ojú ẹ̀ yìí ṣò ó yá wá lóògùn ò tí ì jẹun ó yá wá jẹun ṣùgbọ́n nígbà tó bá jáde bàbá rẹ̀ ni wọ́n ń rí lára rẹ̀ torí rẹ̀ nígbà àwọn bàbá wa ṣe máa ń fẹ́ ká máa hu ìwà tó dáa nígbà tí wọ́n bá mú ọmọ tó bá digunjalè tàbí tó bá hùwà tí ò tọ́ wọ́n á ní ẹmú nìṣó nílé bàbá rẹ̀ àwa ní odójú tì mí wọ́n á ní bàbá rẹ̀ ti ẹ̀ dá wọ́n á ní ìyẹ́ ẹ̀ ń kọ́ ní ìyẹ́ ẹ̀ ti lọ wọ́n á ní bàbá rẹ̀ ń kọ́ ní èmi nìkan ni mò ń tọ́jú rẹ̀ bàbá rẹ̀ ò sí bí wọ́n á ní ó yá ẹmú nìṣó lé bàbá rẹ̀ wọ́n sì máa rántí ilé bàbá rẹ̀ bàbá ni jíǹgì ọmọ bàbá wa very very important bí Nàìjíríà ṣe jẹ́ láyé wa nìyẹn mò ń try láti sọ fún ẹni tó bá sọ wípé ọ̀rọ̀ Mohbad ò kàn mí wípé kí ni o bàbá wa ní Nàìjíríà o ọmọ bàbá ni àwa àti Mohbad. Now, let me now send the message to Daddy Mohbad. Kí n tó ọ̀rọ̀ Karimat ni mo máa sọ last. Gẹ́gẹ́ bí àwòrán tẹ́ rí ń bí, wọ́n ní bàbá Mohbad sọ wípé my life got better after Mohbad's death. Àwọn èèyàn kan dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bú bàbá Mohbad. Èmi ò rí nǹkan tó bá dì ń bẹ̀. Nítorí wípé àwọn ènìyàn tí wọ́n fẹ́ràn Mohbad ní sáìdì ọ̀dọ̀ ti Wùmí àwọn èèyàn send owó sí Liam owó tó fi ń ran Liam lọ́wọ́ ó ń lọ sọ́dọ̀ Wùmí you are welcome friend Blaikis Ademoye you are welcome my darling sister friend Vivian Scammer. Àwọn ènìyàn ràn wọ́n lọ́wọ́ bí àwọn ènìyàn ṣe máa ń pity àwọn ènìyàn tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ sí wípé nǹkan tí Mohbad ò lè ṣe nígbà tó wà lójú ayé ẹ̀ ó ṣe lẹ́yìn ayé ẹ̀. This is positive mind. I'm not antagonizing anybody and I'm not fighting for anybody. I'm fighting for Mohbad. So, gifts ni wọ́n fún bàbá Mohbad mi ìdẹ̀ tí ì rí ẹnìkan tó jẹ́ àtẹ́wọ́ má gbọ́rẹ̀. Àtẹ́wọ́ gbọ́rẹ̀ ni wọ́n máa ń kí àwọn ènìyàn kan. Mi ò rẹ́ nìkan tó reject gift. Kò dẹ̀ kí n ṣe pé bàbá Mohbad sọ wípé torí òkú Mohbad ó yẹ wá máa fún mi lówó. Tí àwọn ènìyàn náà ń send owó sí bàbá Mohbad wípé bàbá ayé ẹ̀ gbọ́dọ̀ nítumọ̀. A gbé mọ́tò fún, a fún lówó. Kódà ká fún nílé kò lè dá Mohbad àwọn nǹkan tó yẹ kí Mohbad ti ṣe gangba tó wà nílé ayé ni but ìgbà tí Mohbad kú tán làwọn bóyá làwọn parents náà rí pé gbogbo agọ́rí wípé ó live large. If Mohbad was living as large as that kò yẹ kí bàbá àti ìyá ẹ̀ wà ní position tán wà yẹn no matter what they do for him. I'm being factual here. Gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ń ká sí Mohbad lọ́rùn ni pé ó fi ọmọ ẹ̀ sílẹ̀ ó lọ fine lọ́nà tó tọ́ ni lọ́nà tí ò tọ́ ni èmi ò ń ṣe gbogbo ìdájọ́ orú yẹn torí ẹni tó wà nínú ìgbádùn tó kúrò nínú ìgbádùn ó níyà jẹ ẹni tó wà nínú ìnira tó kúrò nínú ìnira tó bá kú ẹ béèrè wípé kí ló ń dúró mú tí bàbá bá sọ wípé ò ní kọ́mọ lọ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ àwa obìnrin wa ló já ọmọ sílẹ̀ ni obìnrin ni mí àìgbé òun ṣèdájọ́ obìnrin bẹ́yìn àfi tí mo bá mọ wúlẹ̀wúlẹ̀ obìnrin ni mí mo dẹ̀ attend sáwọn cases so mo mọ nǹkan tójú obìnrin ń rí àfi obìnrin tó bá dúró ore ló máa jáde lálóhùn fẹ́ kọ́mọ lọ tó bá fẹ́ kọ́mọ lọ bá lè yarí pé ò mọ́mọ́ mi tẹ̀ta ọmọ yẹn bẹ̀rẹ̀ ayé tuntun nìyẹn ọmọ dẹ̀ máa bínú gbà tó dàgbà ẹja wá sílẹ̀ so mi ò sọ̀rọ̀ nípa yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tó wá wù kí bàbá àti ìyá Mohbad kọ́ ṣe Mohbad ó yẹ kó ti máa tọ́jú wọn dáadáa nígbà tó wà láyé ẹ má bá mi argue pé ó ń tọ́jú ìyá ẹ̀ ó ń tọ́jú bàbá ẹ̀ mò ń sọ ohun tó yẹ ni o so ó yẹ kí bàbá ẹ̀ gan ti máa live large
kí yẹn náà máa live large in a way, you know. Mi lè ní bàbá àtìyá lẹ́ni kí ní 100 million naira nínú àkáǹtì, bàbá àtìyá mi máa wà 10 million naira rich. Tèmi nìyẹn, mi ò mọ títí ẹ. Kódà àwọn àbúrò mi máa wà 5 million naira rich. Tí n bá 100 million naira bá wọnú àkáǹtì mi lẹ́ni, àwọn àbúrò mi máa wà 5 million naira rich. Ọlọ́run Olódùmarè ń gbọ́. Tèmi nìyẹn, mi mọ tẹlòmíì. Tí n bá ní 100 million naira báyìí máa kọ́kọ́ pín 50 million naira náà, 50 million naira yòókù máa fi ṣara rídín. So bóníkálùkù ṣeré ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So wípé wọ́n fún bàbá Mohbad ní owó, bàbá Mohbad life change. Ẹ má bú bàbá Mohbad náà, tó bá ṣe iná lẹ wà ní position yẹn, ẹ gba gift. Gift ni wọ́n bú fún bàbá Mohbad. Bàbá Mohbad ò ta òkú Mohbad. Bàbá Mohbad kò dẹ̀ fi òkú Mohbad polówó, but situation tó wà ńlẹ̀ yìí, mo ti wà disappointed gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mi ò sọ̀rọ̀ bí blogger, mi ò kí ṣe blogger, mi ò sọ̀rọ̀ bí speaker, mi ò dẹ̀ sọ̀rọ̀ bí presenter gan. Mi ò sọ̀rọ̀ bí broadcaster. Níbí báyìí, mo ń sọ̀rọ̀ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Now, oríṣiríṣi allegation ló jáde, àtúrí allegation tuntun tán ní ilé ẹjọ́ wọ́n fẹ́ ààrẹ Wùnmí. Ẹ wo ẹ̀yin èèyàn, ẹ má tí máa comment lọ́ndẹ̀ anything tẹ́ bá rí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ ń rí online tí ò true. Oríyọmí Hamzat àti Queen Naomi ṣì wà ní ibi tó wà nígbà yẹn tí wọ́n ti ń sọ wípé wọ́n ti fi wọ́n sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n kàn máa ń post ní wọn consider kankan tó máa wá lábẹ́. Mo tiẹ̀ rí ẹnìkan tó yẹ pé àwọn couple kan ló máa ń dúró lé lórí, ọ̀tọ̀ ni tó máa wà lọ́ndà post, ọ̀tọ̀ ni nǹkan tó máa. So ẹ jẹ́ ká máa farabalẹ̀ lọ́ndà àwọn post tá bá ń rí. Tá bá ti rí reality ní ká bẹ̀rẹ̀ sí ní máa comment. Ẹlòmíì headline lásán ló máa rí, ó ti bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn, kò tí ì gbọ́ nǹkan tó wà nínú fídíò, á ti máa bú ẹni tó ṣe fídíò. So ẹ jẹ́ ká máa farabalẹ̀, ká má bàa jẹ́ kí wọ́n máa tì wá lu Ọlọ́run. Ṣùgbọ́n sìn gan, God is not in consideration, but nítorí àwa fúnra wa gan, ká máa kábàámọ̀ later. Now, gbogbo allegation yẹn mi ò tí gbàgbọ́ until tí mo bá rí Wùnmí lọ́nà ilé ẹjọ́, torí mi ò tí rí ó ṣe gbá ó ṣàwò. No matter what killed Mohbad, no matter who killed Mohbad, Daddy Mohbad, kí ni àǹfààní tí òkú Mohbad ń ṣe fún wa? Mi ò sọ pé fún yín o, fún wa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní morgue up till now. Ìgbà wo ni Mohbad kú? Ó ti lé ní ọdún kan. Ẹ̀yin tẹ́ ń jà fún bàbá Mohbad yẹn, ẹ fìlẹ̀, ó yá, ẹ put ara yín into position lórúkọ Jésù Kristi. Ẹ ní sọ mọ́nù, ẹ ní sọ ìràwọ̀ ìdílé yín nù. Gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún bàbá Mohbad, irú ohun tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad àti ìyá Mohbad ò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ̀yin ò lè mọ̀, èmi mọ̀, ṣé mọ̀ pé ó ti ṣẹlẹ̀ sí èmi lẹ́ẹ̀mejì. So èmi mọ̀ nǹkan tí mò ń sọ. How will I feel today if I still have the cause of Kayode in the morgue? Kayode àbúrò tèmi tán bí lé mi ṣì kẹta. Kí n wá máa sọ wípé báwo ni màmá mi ṣe ń feel. Kí màmá mi wá sọ wípé kí bàbá mi ó lọ sí Kayode. Kí ẹnìkan wá máa sọ fún mi pé nǹkan tó ń sọ pé orí rẹ̀ ti dàrú nítorí pé ó já Kayode lẹ́yìn ìgbà tó wà ní kékeré. No! Daddy Mohbad, àǹfààní kí ni òkú Mohbad ṣì ń ṣe fún wa ní morgue? Ẹ wo gbogbo ẹni tó bá máa ṣe yín lóore. Even nígbà tẹ́ sin Mohbad 100 times, wọ́n sì máa ṣe oore yẹn. Mo gbàgbọ́ wípé kò ń ṣe nítorí oore táwọn ènìyàn ń ṣe ni bàbá Mohbad ṣe fi òkú Mohbad síbẹ̀ yẹn. And I no longer believe it is because of justice. So Daddy Mohbad, you know I am not antagonizing you. I've already spoken for you. Ní abẹ́ nǹkan tí àwọn ènìyàn ń bu yín sí. Now, you want to go to the studio, you want to produce an album, it should be after the burial of Mohbad. Tẹ́ ẹ bá ti sin Mohbad ní 20 ọdún, kò sí ayọ̀ kankan tẹ́ lè máa yọ̀. Tẹ́ ẹ bá ti rántí wípé òkú Mohbad wà ní morgue, gbogbo spirit yín tí òkú ò bá wọlé, ẹkún ò kí ń dá lágbolé. Tó bá ṣe ọdún kan ni wọ́n tó sin òkú tí wọ́n gbé sí mortuary, omijé sì máa jáde lẹ́yìn, kó ṣe ọdún 10, omijé sì máa jáde lẹ́yìn ọdún 10 yẹn. Ṣùgbọ́n lẹ́yìn oṣù 2, 3, 4 tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, omijé lè má jáde mọ́. Àfi ẹ̀kọ̀ọ̀kan tó ní kálukú bá wà ní àsìkò ìrora tó ronú kan tó wá sunkún. I'm saying the reality now as an elderly person tí ò kí ń ṣọmọdé mọ́, tó ti rí ìrírí, tójú tiẹ̀ náà ti ń jìn, tó jẹ́ pé ìrírí ló mójú àgbà jìn. Àǹfààní kí ni òkú Mohbad fẹ́ ṣe fún wa nínú morgue? Bury this boy. Èmi ò lálàrí Mohbad o. Mi ò lálàrí, wàláhì mi ò lálàrí látijọ́ tó ti kú.
ṣé dẹ̀ mọ̀ pé látijọ́ tí ẹ ti gbé ọmọ yẹn síbẹ̀ yẹn bury Mohbad lèmi ń sọ mi ò bá yín sọ̀rọ̀ justice o mo lè gbé picture dá jáde kí n kọ justice for Mohbad torí justice yẹn Ọlọ́run ló máa mú wá àwọn tó lálàá wípé Mohbad ló máa jà bóyá àsìkò ìjà rẹ̀ ò tí ì tó èmi ò lálàá rí Mohbad ò wá sunkún fẹ́mi o kò dẹ̀ fẹjọ́ yín sùn mí but ìpéǹpéjú làlàfìlà tó bá ti kọjá bí ó ti ń di nǹkan míì. Daddy Mohbad, I don't mention people when I'm staging shows, but this one, you are now an international person. Baba Mohbad gangan ti di ti gbogbo wa. Torí nsin Baba Mohbad baba ìràwọ̀ ni. So, Baba Mohbad náà ti di ẹni ẹ̀yẹ àti ẹni iyì àti star. So, gbogbo wa nsin báyìí, Baba Mohbad náà ti represent baba wa tí ṣe Nigeria. So, Baba Mohbad wá ń jáde nsin láti fi jíngì Nigeria, láti fi Nigeria hàn gẹ́gẹ́ bí ọmọ Nigeria, láti gbéra wọn jáde. Báwo ni Nigeria ṣe ń feel wípé ẹgbẹ́ òkú ọmọ rẹ̀ sínú morgue for a year. More than a year, going to 2 years and not buried. DNA test, we have analyzed that. Mohbad ò ní láti wà lórí èpèkẹ́ tó ṣe DNA test. And bí mo ṣe ń kà tí mi ò mọ̀ ó tó bẹ̀ wọ́n ní Wùmí sọ wípé ilé ẹjọ́ sọ wípé torí mi ò bá wọn dé ilé ẹjọ́ sọ èmi ò kì í confirm nǹkan tí mi ò rí wọ́n ló sọ wípé ilé ẹjọ́ ti sọ wípé kẹ́ wá ṣe DNA test wọ́n choose a hospital and another hospital ẹ lọ kẹ́ supervise ẹ̀ náà ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín ó wà ńbẹ̀ ẹ jẹ́ kí lọ́ọ̀yà kejì ó wà ńbẹ̀ ẹ jẹ́ kí doctor yín ó wà ńbẹ̀ kí wọ́n fún wọn ní condition pé nígbà tẹ́ bá fẹ́ lọ ṣe we have to be there ẹ jẹ́ kí ẹ ti wà okay wọ́n lẹ ti wà okay ẹ ti ní owó láti sponsor doctor láti dúró ti result òkú ọmọ yín torí wípé wọn bá àná fẹ́ ṣe nínú Aso Rock l'Abuja trust ara wa mọ́ ní Nàìjíríà kò sí nǹkan tá lè manipulate so ẹ ṣe gbogbo ọ̀nà tẹ́ fi lè manipulate ó yá wọ́n ní Wùmí sọ wípé kẹ́ wá lọ ṣe DNA test ó yẹ lọ ṣe DNA test sí Liam tó bá pé yẹn ló ń dá òkú Mohbad dúró bó tiẹ̀ jẹ́ pé yẹn kọ́ ló ń dá òkú Mohbad dúró in fact kọ́ má rí òkú Mohbad rárá kọ́ ẹ pé ńgbà tí Mohbad kú yẹn wọ́n jí òkú ẹ̀ gbé lọ wọ́n lọ jù sínú odò wọ́n á ṣe DNA Mohbad lára yín àfi tí kì bá ṣe yín lẹ́bí Mohbad wọ́n á ṣe DNA test sí Liam lára ìyá àti àdúrà àfi tí kì bá ṣe ìyá Mohbad ló bí Mohbad ló kù Tracy sọ ọmọ ń bẹ lára ìyá ọmọ ń bẹ lára ọmọ so tí yín máa stronger tí àdúrà máa stronger tó bá tún ní àwọn àbúrò àti àwọn ẹ̀gbọ́n mi wọ́n lè ṣe lára ogún aṣọ ara tí Mohbad ti wọ̀ rí irun rẹ̀ ti wà okay èékánná Mohbad ìtọ́ rẹ̀ ti wà okay láti ṣe DNA test so èmi ò gbàgbọ́ pé DNA gbogbo àwọn tó ń sọ no DNA test no burial ẹ jọ̀ọ́ ẹ fi wò wípé ní inú ẹbí yín Ọlọ́run ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹnu how will you feel ẹ̀yin family baba Mohbad how are you feeling pé ọmọ yín wà ní inú mortuary ẹ mà ní fojú sunkún ọmọ mi ò mà ní kú mọ́ yín lójú lágbára Ọlọ́run ẹ mà ní fojú sunkún ọmọ mọ́ nínú ìdílé yẹn ẹ mà ní sọ ògo ìdílé yín nù ayọ̀ wo lẹ ń rí níbẹ̀ wípé Mohbad mo ṣe ń sọ̀rọ̀ directly nsìn mo ń pẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Daddy Mohbad go and bury this boy everybody wà on Iyabo Ojo ló lọ wú òkú Mohbad o Iyabo Ojo mọ̀ nípa kú Mohbad ó mọ̀ nípa kú Mohbad kò ní lọ wú kò ní sọ wípé kí wọ́n wú Mohbad jáde fún autopsy tó bá mọ̀ nípa ẹ̀ so ibẹ̀ yẹn Iyabo Ojo ti wà vindicated èmi àti Iyabo Ojo ń ṣọ̀rẹ́ o èmi àti Iyabo Ojo ríra wa rí we are not acquainted so I kì í ṣe close pal so I don't fight for my close friends I say the reality ni mò ń sọ ó ma àwọn èèyàn kan rí kò ma àwọn èèyàn kan rí ó sọ̀rọ̀ nípa gbá èmi ò yà lọ sí gbogbo bẹ̀ yẹn straight to the point Iyabo Ojo yẹn náà ló ń regret nsìn pé òun regret pé wọ́n wú òkú Mohbad jáde so kò sí blame yẹn lọ́wọ́ anybody mọ́ kò sí lọ́wọ́ ìjọba Èkó kò sí lọ́wọ́ Iyabo Ojo kò sí lọ́wọ́ àwọn Naira Marley kò sí lọ́wọ́ ọmọ Nàìjíríà kò sí lọ́wọ́ anybody ọ̀dọ̀ baba Mohbad ló ṣẹ́kù sí so baba Mohbad please for the sake of we Nigerians nítorí pé kíní yẹn máa ba ojú wa jẹ́ ní gbogbo àgbáyé torí ó wà ridiculous ká sọ pé nítorí DNA test la ṣe sìyàn lódidi ọdún kan if you want to come under this comment section to abuse me fine you know I will not reply you but the truth stands forever I stand for truth I stand for the truth and the truth only the truth because that truth is God torí òun nìkan ló ń sọ òtítọ́ bó ṣe wá sọ́kàn mi ni mo ṣe ń sọ yẹn so nítorí ìdí èyí ìyẹn lọ bẹ́ẹ̀ now I don't know if this show can go for Karimat or
I don't want to mi fẹ́ ṣe special program fún Karimat please ẹ̀bẹ̀ lèmi bẹ̀ mi ò fẹ́ sọ wípé ó ṣe báyìí mi fẹ́ sọ wípé ó ṣe báyìí òṣì ò ní ta ẹ́ pa òṣì kò ní ta ẹ́ pa èmi ò mọ ẹ̀ṣẹ̀ tí màmá ẹ ṣẹ̀ ẹ́ mi ò dẹ̀ fẹ́ mọ̀ mi tẹ̀ fẹ́ béèrè ṣùgbọ́n tí mo mọ̀ ni wípé àbíamọ ni ẹ́ báyìí o ti ń ṣe àbíamọ ó dẹ̀ mọ ìtumọ̀ ìyà tí ń bẹ ní inú labour room lásán tó bá ṣe yẹn nìkan ròmọ yẹn lára ẹ̀sìn yìí ti pọ̀ jù. For the first, second or third time, I mention people's name when I'm staging shows because àwọn yẹn ò kí ń ṣe nǹkan tó bò mọ́ ẹ̀sìn yẹn ti pọ̀ jù. I'm telling you, Karimat, let me tell you the truth from experience. Ara ilé ẹni tá bá tà lọ ní ọ̀pọ̀ a lè ríra lọ́wọ́n. Bẹ́ẹ̀ ni èèyàn máa ń ronú lẹ́ẹ̀mejì tí ogun bá ń bẹ nínú ẹbí tí ìjà bá ń bẹ nínú ẹbí even nígbà tí ogun yẹn weigh ẹ down látọ̀dọ̀ ará àta ni o tàbí látọ̀dọ̀ àwọn ọ̀tá tí wọ́n gbẹ̀yìn burú wọlé. Bí mo ṣe ń palówe àti lẹ́nà yẹn I am speaking from experience. Ṣùgbọ́n ṣoré mi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí gba ọ̀rọ̀ mi gbọ́ nítorí èmi yìí Jẹ̀pẹ́ lórúkọ mi aṣọ tó ròyìn ogun. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún ẹ Jẹ̀pẹ́ ní Ṣeun Adébóyè Àbẹ̀kẹ́ ẹ̀yin lójú Olódùmarè aṣọ tó ròyìn ogun tí mi ò bá máa bẹ́ kí máa fò síbí kí máa fò sọ́hùn kí máa jà kí máa ṣe jápájápájápá nínú ìrírí ni mo ti ń tọ́ka o Àbẹ̀kẹ́ Adébóyè sórí kí ara ilé ẹ máa bẹ ẹjà kára ilé ẹ máa bẹ ẹjà kó máa bẹ ẹjà kó máa bẹ ẹjà kára tá máa rú sídá sórí ní ọjọ́ ìpàdé mọ̀lẹ́bí ìwà tí ẹbí ẹ ló máa kù tó o bá sí ń bẹ̀ wọ́n pé tó o bá wá lọ tó o bá sọ ilé nù wà láì ó ti sàpòyàkọ́ sórí gbogbo àwọn tí wọ́n máa ń ignore family bàbá wọn tó máa ń ṣe rádaràdà ràndànràndàn wọn láròjinlẹ̀ ní bó ti wulẹ̀ kí family bàbá ẹ̀ kí wọ́n máa wà òkè tó 1 or 2 3 4 5 people máa ṣì dá láàrin wọn máa get in touch pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ẹbí bàbá ẹ̀. Ẹbí bàbá máa ń pọ̀ àbúrò bàbá wà ẹ̀gbọ́n bàbá wà àwọn àbúrò ọmọ àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ wọn pọ̀ so àwọn tí wàá máa get in touch pé wọ́n máa mọ̀ pé ó ṣì wà lára bàbá mọ̀lẹ́bí wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní tìyá a kì í nílé bàbá ká má nílé ìyá o. Tí mi ò bá tí máa sọ̀rọ̀ jù one of my sister from my mother's sibling will soon join me tí wọ́n bá àfi tán bá rí mi online ló kù ẹbí bàbá àtẹbí ìyá gbọ́dọ̀ máa rò pọ̀ ní o so mi ò fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tí ìyá ẹ ṣẹ̀ ẹ́ mi ò dẹ̀ fẹ́ mọ bí ẹ̀ṣẹ̀ tí Wùmí ṣe ṣẹ̀ ẹ́ tó sórí gbogbo ohun tó ń kà pátápátá mo ṣe lè fún Wùmí ojúṣe ẹni kò rán ẹ pé kó o kọ́kọ́ wá sáyé Wùmí is your junior sister. Whether she's from another father, whether she's from another mother, whether another father, whether she's from the same father with anybody. Ṣó wá rí gbogbo ẹ̀sìn tó o bá fi ìyá ẹ ṣe àti ọmọ ìyá ẹ. Ṣó rí ní ọjọ́ tí ó bá rẹ̀ jà. Wàá wish pé kó gbogbo nǹkan yẹn kúrò ní ojú ọpọ́n kò ní ṣe é kó. That is why anytime I'm interviewed ẹ rí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ń gbóná yẹn mo lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo dẹ̀ ń dá wọn nǹkan kan padà bó ṣe gbóná tó mo ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo dẹ̀ ń dá wọn nǹkan kan padà nígbà tó rọlẹ̀ tán mo ń fo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ pé the only àwọn èèyàn tó lè wú jáde ni àwọn èèyàn tó wà directly involved tó bá fẹ́ prove ara wọn tó bá fẹ́ prove pé àwọn smart but kò ń ṣe ní wàdùwàdù nítorí àwọn nǹkan kan sọmọ tí ó padà spring up. Karimo ṣó mọ̀ pé mi ò bú ẹ. I'm only giving you an advice. If you can stop all this ìyá Wùmí ṣe báyìí mi ò ní ìyá irọ́ ló pa. Gbogbo àwọn tó sọ wípé àwọn ò kì í ṣọmọ Nàìjíríà nítorí wípé Buhari wọlé Àtíkù wọlé Tinubu wọlé ó yá béèrè nationality wọn lọ́wọ́ wọn. Tó bá máa fill form Nigeria náà máa kọ bẹ́ẹ̀
tó bá ti gba green card tó bá kọ Amẹ́ríkà lọ́jọ́ tí àwọn Amẹ́ríkà tí wọ́n bá fẹ́ rílì yọ̀rọ̀ wọ́n á trace wọn wọ́n yọ wọn kúrò láàrin ara wọn tó bá láwọn ò fún wọn ní nationality mọ́ tébùrù a mọ́ yìí ìkan lára àwọn sẹ́gmẹ́ǹtì mi lórí rédíò tí mo máa bẹ̀rẹ̀ ó dìgbà ń bá bẹ̀rẹ̀ kí n tó máa announce tàbí tó bá ti dá mi lójú pátápátá pé mo ti ṣe tán tábìlì a mọ́ yìí gbogbo àwọn tó sọ pé Tinubu is not my president, Tinubu is not my president, Buhari is not my president, Jonathan Goodluck is not my irọ́ náà ń pa tó bá máa fill form nígbà tí wọ́n bá sọ wípé okay here your nationality wọ́n kọ Nigeria wọ́n wá kọ mention the name of your president ó wá kọ Biden ó ti ṣí kó jẹ́ online gan ni wọn ò bó bá ti ń gbọ́wọ́lé wípé kó máàkì ẹ̀ tàbí pé kó gbà wọlé kó á dáhùn àwọn nǹkan kan wà tó natural tí ò ṣe é change ṣé origin kò ṣe é change o lè fẹnu change ẹ̀ o lè fi form change ẹ̀ o lè fi relocation change ẹ̀ o lè fi green card change ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe DNA test tí wọ́n bá ń gbé yín wọbi tí wọ́n ti ń trace ẹ̀jẹ̀ kò lè ṣe é change so nítorí ìdí èyí ẹ máa rọra fira yín ṣẹ̀sìn ẹ̀yin ẹbí ẹ̀gbọ́n ẹ ṣe ẹ ó wá sí online ó ti sáré bring ẹ̀ down ro náà wá àbúrò mi yẹn o ìwà báyìí ló wù o ìwà báyìí ló wù ẹ wá ṣe gbogbo yẹn tán wọ́n wá pè yín sínú pàdé mọ̀lẹ́bí àgbànú ẹbí wá dọ̀bálẹ̀ ewu oríire mo bẹ̀ ọ́ mọ́ bínú mo bẹ̀ wọ́n náà mọ́ bínú ẹ wá dì mọ́ra yín tẹ́ ẹ bá ti ń padà wá tẹ́ ń rí ẹ̀sìn tẹ́ ẹ jọ fira yín ṣe yẹn ó stand still ló wà ń bẹ̀ títí ayérayé bẹ́ẹ̀ parọ́ mọ́ra yín bẹ́ẹ̀ sòótọ́ fúnra yín ẹ̀yin tọkọ tìyàwó tẹ́ ń fira yín ṣẹ̀sín láàrin àwọn àtọmọ ló tiẹ̀ wà torí tọkọ tìyàwó ò tán tá a bá ti kọ́ra wa ẹni tó bímọ fún ní kò lálé ẹni lóòótọ́ ni ṣùgbọ́n àkínṣe tọkọ tìyàwó mọ́ can go to hell ṣùgbọ́n Karima tí mo ń sọ fún ẹ wípé tí wọ́n bá find out lóòótọ́ wípé àti Wùmí àti mọ́mí ẹ̀ gangan ni wọ́n pa Mohbad tí òfin bá ti gbé wọn gbágám tí wọ́n bá ti yẹgi fún wọn gbágám ọjọ́ kejì ló ti bẹ̀rẹ̀ problem ọjọ́ kejì ló ti bẹ̀rẹ̀ sí ní wà traumatized dánwò ló bí ọ̀kẹ́rẹ́ ọjọ́ kejì ló ti máa wà traumatized wàá máa sun ẹkún ó máa dàbí ẹni pé kó rewind aago yẹn kò ní ṣe é rewind láti ọjọ́ tí wọ́n ti ń bẹ́ sọ̀rọ̀ èmi ni mo bẹ́ sọ òkodoro ọ̀rọ̀ jù mo ń pàdé àwọn ènìyàn kan tí wọ́n ń sọ òkodoro ṣùgbọ́n òkodoro lèmi ń sọ fún ẹ yẹn tó o bá gbà fine tó o bá gbà fine wàláì mi ò mọbi tó ti ń wá bó ṣe ń wá ni mo ṣe ń gbé jùlẹ̀ fún ẹ yẹn ṣùgbọ́n lọ bèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tí ojú wọn ti jẹ pátápátá tí wọn rẹ̀ yin ojú wọn mọ́ wọ́n á sọ fún ẹ wípé tí mò ń sọ fún ẹ yìí bẹ́ẹ̀ ló ṣe rí tí Wùmí bá kú lọ́la your peace is seized ṣorí máa hádì náà tẹ́bí ti Fáráò ń sìn tí ìyá ẹ bá kú lọ́la ò ní ìyá láyé mọ́ ṣó tẹ̀ kan lẹ̀ sọ pé ò ní ìyá mọ́ torí pé ó wà láyé ni ṣorí ńgbà tá ń já tá ń bára wa jà torí pé a wà láyé ni ẹ̀yin tọkọ tìyàwó tẹ́ ṣì wà nínú ayé tẹ́ ń jàjà ẹ̀yin tẹ́ kọ́ra yín torí pé ṣì wà láyé ni ṣorí ọjọ́ tẹ́ bá gbọ́ wípé ó kú gbagam wà ní kó tiẹ̀ mọ́ bọ̀ kó tó wá mọ́ bá mi jà lọ o kó tiẹ̀ mọ́ bá mi jà ní kó mọ́ bá mi jà bẹ́ẹ̀ ni ikú la pè tó o bá gba lẹ́sìn lọ́dọ̀ ọkú Karimat as from today stop it tó o bá rò wípé bí àwọn èèyàn ṣe ń gbà wọn tó ń sọ sórí àwọn tó ń support ẹ yẹn nítorí wípé ikú Mohbad ń gbóná lára wọn ni wọ́n fi ń support ẹ ṣé wọ́n pé mi ò support ẹ mi ò support Wùmí mi ò support mọ́mí Wùmí mi ò support mọ́mí dáàdi Mohbad mi ò support mọ́mí Mohbad the only person tí mo support ni Mohbad mi ò support àwọn Naira Marley or anybody mi ò support ẹnì kankan mi ò dé accuse gbogbo yín the only person tí mo support ni Mohbad and the only person tí mo ń béèrè justice Mohbad lọ́wọ́ rẹ̀ is ẹni tó ṣe ẹ̀dá Mohbad torí òun nìkan àti ẹni tó pa Mohbad ló mọ̀ àwọn tó pa Mohbad àti Mohbad fúnra rẹ̀ bàbá Mohbad tí wọ́n ń bọ́ síwájú tí wọ́n ṣe tí wọ́n sí Mohbad yẹ kí wọ́n lọ róró má búrò Mohbad tó bá yẹ pé wọ́n lóòótọ́ wọ́n fẹ́ mọ ẹni tó pa Mohbad kan lọ ro eléyìí tó tẹ̀ tí mẹ́sẹ̀ ọ̀pù yìí torí gbà mí tán bá rò kú gan àmọ́ ṣìṣìkúṣe tó bá pa àwọn èèyàn tó ṣe tẹ́ni tó tún roku sí gan ó dàbẹ̀ ni pé wọ́n ló tún máa mú wọn mọ́ that's the only thing so mo yọwọ́ mi nínú ríro ẹ̀dá kan ìjọ ṣùgbọ́n ẹ̀san kì í gbé
gbogbo òmúlòmù tá mú yẹn ọba kinní kan ló pa kinní kan ló pa àwọn Naira Marley kinní kan ni Wùmí ni ìyá Mohbad mọ̀ nípa ẹ̀ àwọn kan tó ní bàbá Mohbad mọ̀ nípa èmi ò mọ ẹni tó pa. So Karimat, you really want to prove that Wùmí and your mom killed Mohbad just because they offended you? That is what I can see from everything to render. Tó bá yẹ pé spirit Mohbad wò ló wọnú ẹ fine, èmi ò jiyàn. Ṣùgbọ́n tó bá yẹ pé ó ń ṣe nínú ara ni, ó sì máa dùn ẹ́ lọ kọ sílẹ̀. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti wò mí. God bless everyone. Kí ló dé iná tàn? Okay, ó dàbí ẹni pé iná ti fẹ́ tán lórí ẹ̀. Jẹ́ mo bóyá mo ṣe lè kí àwọn èèyàn, okay? Yeye Oluwatomi Praise, thank you so much for being there. Okay, jẹ́ kí mo bóyá mo lè dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Àjùmọ̀bí ò kan tàánú. Business scammer. Yeah, it's true. Àbúrò mi a máa pòwe, ọmọ Ìbàdàn fúnra rẹ̀. Ọlọ́run fi àánú sí àwọn ọmọ wa lójú. Bẹ́ẹ̀ ni, k'Ọlọ́run fi àánú wa sí àwọn ọmọ wa lójú. Àwọn òbí tó ń sunkún sìn tó tẹ̀ ti jìyà lórí ọmọ tán. Bó bá yẹ pé àwọn èèyàn tó bá yẹ pé àánú tá ń ṣe yẹn, àwọn kan wà tí àwọn ọmọ wọn ti kọ̀yìn sí wọn. Ó dàbí ẹni pé kí millions of naira kó wọ inú àpò mi wá yìí. Wọ́n sì kí o, ṣùgbọ́n tí wọ́n ń sun ẹkún tó ṣe wàhálà lórí ọmọ tán tí ọmọ ò dẹ̀ tọ́jú wọn. Mo ń sọ lánàá, ẹnìkan ò níṣẹ́ lọ́wọ́, ó fi iṣẹ́ bu lọ wáṣẹ́ ṣe. Ẹnìkan ò sí nílé ọkọ, ó fi bú. Ẹnìkan kò lé ọkọ, ó fi bú. Ẹnìkan ò tí ì bímọ, ó fi bú. Ẹnìkan ò tí ì lówó, ó fi bú. Tábìlì àmọ́ yìí, àwọn èèyàn kan ni wọ́n bímọ tí wọ́n ṣiṣẹ́ lórí ọmọ, wọ́n jìyà lórí ọmọ. Ìyá kan ní kò sí nǹkan tóun ò tà tán. Ìyá kan tiẹ̀ sọ fún mi pé àtòun àti àbúrò boy yìí ni wọ́n jọ wá gbogbo nǹkan, gbogbo iṣẹ́ táwọn méjèèjì ṣe ni wọ́n fi rán lọ lóyìnbó. Kò rántí wọn mọ́. Ibi tí wọ́n fi ìrètí wọn sí ló pin yẹn. Bẹ́ẹ̀ ni. So kò sí kankan tó ṣe é yọ̀ọ̀yàn. Business scammer, thank you. Ọ̀rọ̀ pọ̀ ń bí. Friend Ima Kànmí, thank you so much. Auntie Ṣeun, my big auntie, ẹ kú ọjọ́ mẹ́ta. Thank you. Friend Oluwatomisin Rofiat, well done, ma. More grace. Thank you so much. God bless you. Please, it's best. It's B. Correct. Tí o bá kọ B yẹn ní eléyìí tó máa ń fi ìlàtí icon sí yẹn oyin ni ó kọ. Ẹ mọ́ ta mí o. Ẹ̀yin ayé tẹ́ bá doyin ẹ mọ́ ta mí o. Ṣùgbọ́n tẹ́ bá doyin ẹ lè gún mi pín. Ṣẹ́rí pín yẹn. Ó wà medicinal. Gan. One more comment. So thank you so much. Help me share. God bless you. Ẹ̀yin tẹ́ máa ń cut ẹ̀ láti ẹ má cut ẹ̀ fún ẹ má lọ cut àwọn ibi tẹ́ statement ò ní complete fún indictment o. Èmi máa ń sọ tó bá pé torí yẹn ló ṣe ní cut show mi fi ilẹ̀ o. Bí èèyàn bá try láti manipulate nǹkan tí mo bá sọ láti bà mí lórúkọ jẹ́, ẹni yẹn ò ní látúnṣe níwájú Ọlọ́run. Tèmi nìyẹn. Má bà mí, ẹnìkan sọ wípé bí wọn bá báyàn jẹ́ èèyàn kì í níràwọ̀. Bẹ́yìn ṣe níràwọ̀ Nàìjíríà nìyẹn. Èmi ò fẹ́ ràwọ̀ orú ẹ̀ o. Mọ́ lọ́wọ́ nínú story mi láti tan ìràwọ̀ mi. Tó bá jẹ́ wípé tó bá ti bayé èèyàn jẹ́, tó bá ti fi ṣe ọwọ́ ẹ̀ bayé èèyàn jẹ́, ò lè tan ìràwọ̀ èèyàn tó yẹ pé ibi tó positive tó dẹ̀ pé ibi tó fẹ́ gé èèyàn mọ̀ yìí pé eléyìí tó so papọ̀ mọ́ ló máa jẹ́ kó ní mìíní tó wá lọ kọ́ọ̀tì kékeré. Tó kọ́ọ̀tì kékeré. Irú bí tí mo ti sọ pé bóyá kinní kan ló pa yẹn ni wàá mú. Tó o bá try ẹ̀ lórí show mi, lórí show ti tèmi Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́, láìpẹ́ láì jìnnà máa retí ọwọ́ Ọlọ́run yóò bá ọ gidi. Torí mi kì í ṣèkà ni. So tó o bá ṣèkà fún mi, mo kóòtù Ọlọ́run ni máa ń kó wọn sí.